ẹ̀yin tèmi ẹ kú bójú ọjọ́ ṣe rí. ẹ̀yin tèmi arákùnrin tí a mọ̀ sí Dami tí ó jẹ́ àfẹ́sọ́nà boyfriend ojú abẹ tó tún dá tó lè pè ní sugar boy tí gbogbo èèyàn ti ń sọ̀rọ̀ ẹ̀ wípé ó ti fi ojú abẹ kalẹ̀ látara wípé wọ́n rìlíìsì núdùsì ojú abẹ, wọ́n rìlíìsì ibi tí wọ́n ti ń kó ìbálòpọ̀ tí wọ́n kó fún arábìnrin ọ̀hún. Ṣùgbọ́n arákùnrin yìí ó ti jáde wá àdírẹ́sì bí gbogbo ọ̀rọ̀ náà ṣe rí. A máa fi fọ́nrán náà hàn yín, ẹ jẹ́ ká sọ̀rọ̀ wá náà. Ó ti jáde o láti wá disclaim gbogbo rẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ o. Ó ní bébí òun ni, ó ní ìfẹ́ ayé òun ni, ó náà nífẹ̀ẹ́ ojú abẹ gidi gan ni o. Ẹ̀yin tèmi, ó ní òun ò lè fi ojú abẹ kalẹ̀ nígbà kankan, no matter what kan tí ó bá ti wù kí ó tiẹ̀ ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ nìyí. Ó yá, ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí ó sọ gangan, ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀, ẹ jẹ́ ká wo fọ́nrán yìí, ẹ jẹ́ ká wo fídíò yìí. Kadija ọmọ Oseni ojú abẹ aka girlfriend mi, ìyàwó mi, my babe, my sugar, my sori ìwọ ni side chick mi, ìwọ ni left chick, ìwọ ni right chick, ìwọ ni side chick, ìwọ ni front chick, ìwọ ni back chick, ìwọ ni sugar mama mi, ìwọ ni girlfriend mi, ìwọ ni ọmọ 18 years tí mo ń lọ jẹ́ secret, ìwọ ni gbogbo ẹ̀. No matter what happen, no matter what they call you on TikTok, no matter anything they tell you, you know, see me, I dey your back gidigba. If anybody bad die, if family bad die, I'm there. I am there. Me so anybody screen recording law. I am there. Me, I'm there. I can never be bullied to silence. Neither will you be bullied to silence. It's not possible. And one thing is that anything bully, me ungo bully kini. You can watch me, but I can't watch you. Me, they block anybody. I know they block people too. I want to don't bear for me block anybody. I dey your back. Wọ́n ní pé tí ẹ̀yin bàbá yẹn tó bá bó nílé jẹ tó bá bó nílé mu àbí tó bá dọjọ́ kíní kó ṣe kíní kan àbí wọ́n báwo lè máa ń sọ me no be me and my own day we dey together, we go shop suya, we go shop shawarma, we go chop pizza, tó wá gbé wá we dey there, we gather there. Me I dey your back, you understand? I dey your back, mo wà lẹ́yìn yẹn ina bayan ki kina ji gaskiya, ina bayan ki, na san gaskiya ina son ki sosai, ba abin za su gaya min. Nothing they will talk. I dey your back. If anybody calls me, I know they see you. Multi block bloggers pa. Yo, ring kankan. Hey, what about wariwo ọjà? Hey, yeah, only me. Hey, asure tete ni wojú ọjọ́. Hey, yeah, DMY. Yeah, oríkì ọjọ́ òun dà, oríkì ọjọ́.